ọ̀tọ̀ ní kéèyàn sọ̀rọ̀, ọ̀tọ̀ ní kó practicalize ọ̀rọ̀. Theoretical aspect àti practical aspect. Theoretical aspect ló lè sọ bọ́rọ̀ dùn. Ọ̀rọ̀ dùn. Pàṣípọ̀ máa lò. Àmọ́ nílò. Àmọ́ kéèyàn lò kó sọ kó tó wá lò méjèèjì ló ṣe fún apapọ̀. So ó sọ bẹ́ẹ̀ni èmi tó ti wá lò lówó tó tún náà. Ìyá ni wá sí ti tún náà. Òun lówó tó ná ibi nǹkan tó ń èyí tí mo fẹ́ sọ̀rọ̀ hórímọ́ ààyè tí gbogbo wa ti jáde náà nìyí ọ̀dà hórímọ́ bẹ̀ nǹkan báyìí lè náà ṣe síbẹ̀ owó tí ṣe ẹ̀yà ń bínú wọ́n àgbò bínú yọ. Ó fẹ́ mú ni owó ṣòro rí owó sì ṣòro kójọ owó wá ṣòro ní tó lè jù bẹ̀rẹ̀ rẹ̀ pàápàá jùlọ tó sì ṣòro ní pé gbogbo àwọn olówó yẹn wọ́n yí náwó ọkẹrẹ ní olówó tó tí ó náwó tí ò ní bojú ẹ̀yìn gbogbo àwọn owó tẹ́lẹ̀ rí ìjọba pé táwọn ló bá bọ́ta wọ́n fẹ́ fún ìjọba lówó wọ́n donate 1 billion 500 million ẹni kan million ó ní contract tí ó fi gbà. Àbí tó gbà tó jẹ́ commission ìjọba bẹ́ẹ̀ lórí àjọ fún wọn. Ó fi yẹn pe owó lọ́dọ̀ wọn ní pé ẹ̀rí mi níjọ́ tí bá wá contract wá ẹ fún mi. Àwọn ní wọ́n sì ṣe ìtìbáru ẹ̀ wípé ìjọ táwọn fẹ́ nídi owó kan ó mówó wá. Ọ̀tẹ́yẹ̀ ẹ̀ síbi tí ó retí wípé òun fẹ́ gba nǹkan kan ń bẹ̀. Èèyàn ni nínáwó ẹ̀yà sì láti pé nínáwó. ليس الكريم من يجود بماله الكريم ومن جاد بالنفس النفيسة أقرب. ẹni tó bá àgbé ọlọ́rẹ̀ àdẹ̀gbé ní àdẹ̀gbẹ́ni tó náwó lọ́lọ́rẹ̀ àmẹ́ni tó lẹ́ẹ̀mí tó ná tó wọ́n lára ẹ̀ tó ná àsìkò ẹ̀ tó tún wá ná owó náà èyí ò ní àkàràmù tó lọ ọlọ́rẹ̀ títí ẹ̀ ga jù nù. Sọ nípa bẹ́ẹ̀ ó ná fún wa ó ná àsìkò ẹ̀ ó ná mímọ̀ ẹ̀ ó sì tún wá ná àsìkò ẹ̀ wọ́n á fi ọwọ́ rí pé àánẹ́ ìṣẹ́ pòun èrí máa ń sọ ní ṣe olówó ní ìṣẹ́ olówó ní ẹ̀mí sáàlù gbogbo èrí máa ń sọ níjọ́ tí àwọn ìpínlẹ̀ fẹ́ ṣe ètò omiáwí tí wọ́n ní ààrẹ mẹ́rin olóògbé owó kí ní ipò ẹ̀mọ́ ìgbẹ̀kọ́ ọlọ́run ẹ̀wọ́n náà yẹ ṣe olówó àṣíríkò ní òótọ́ sí ni ìṣolówó àfáàní àmólówó wọ̀nyá kọ́ra ó sàfà sífà àwọn tí wọ́n máa ń ní ẹ̀mí tó ga ipé tó ga mọ́ sáfẹ́ ó fẹ́ ṣe ohun mi ṣe tó sì ń ṣe ọlọ́fẹ́ràn àwọn tó bá rí bẹ́ẹ̀ ní àmà wá lóòrò wípé àpílẹ̀ ohun tó wá bá máa ní ìtọ́ àlọ́wọ́ mi kò máa ní ọ̀má ní wọlé èmi ò sì ní wọlé ọ̀dọ̀ àwọn afáà Suleiman ni wọ́n kọ́ mi àwọn ni wọ́n kọ́ mi ní pé ọ̀rọ̀ hikamu tí hikma nínú àwọn hikamu tí wọ́n wáyé pé
àti ينفق ما في جيبك يأتيك ما في غيبك. Tọ́ba lẹ́sẹ̀ náà àlákò rẹ̀ ibi kọ̀rọ̀ èyí tó mọ̀ yóò wá wá. Nígbà lè èyí tó mọ̀ ó sì wá wá. Gbogbo ìjìká wa yìí. Ọlọ́run tó wá sì kí wa síbẹ̀. Ìyá kúmọ̀lá. Èjìká yìí. Ọlọ́run tó wá sì kí wa síbẹ̀. Ó kú dẹ́mdẹ́m. Ó kú dé. Ọwọ́ báyìí. Lọ́wọ́ tó bá ti wá èyí tó wà lọ́wọ́ tó bá ti bí ìmí òsì ní sọ̀kalẹ̀ síbẹ̀. Àmọ́ tó bá ti ju èyí tó wà lọ́wọ́ rẹ̀ tó bá lára yìí ìmí ò túnmọ̀ sọ̀kalẹ̀ sínú ẹ̀ yóò máa sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n ti ń ná ọwọ́ ìpínlẹ̀ fúrú. Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fún un. Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fún sí Suleiman. Wọ́n á ṣe bẹ́ẹ̀ fẹ́ nípa ọ̀pẹ́ náà. Àti kò kún ẹnì kọ̀ọ̀kan àwọn alága àti ẹnì kọ̀ọ̀kan àwọn náà táwọn àjòkó yìí.